ká ṣe ó dẹ̀ di dandan kó rí bó ṣe yẹ kó rí gẹ́gẹ́ bí bàbá yìí sọ pé kí n ṣe é fún yín òun ni mo ṣe yìí o á dẹ̀ ju ṣe fún gbogbo yín àṣẹ á ju ṣe fún yín àṣẹ láti sìn lọ ẹ ti di òòṣà kí ni mo sọ àti òòṣà ẹ ti di àràbà ẹ ti di náà ẹni tó bá forí sọ yín ó máa fọ́ dànù bẹ́ẹ̀ ṣe wáyé ẹ ti dà pátá àwọn ọ̀tá yín wọ́n ti di ẹyin wọ́n dẹ̀ ní bọ́ ẹyin bá forí sàpàtà ó máa ṣe kí ni ó máa fọ́ dànù ni. ẹ wá gbọ́ ẹ máa jó ẹ máa yọ anybody ẹ tẹ̀ sí wọn lára ẹ wọnú wọn lọ mo á fẹ́ sọ fún yín gbogbo yín pátá bẹ́ẹ̀sì tẹ máa lọ dìmú báyìí màá sọ fún yín kó dẹ̀ wà létí yín láti sin yín lọ ibẹ̀ lẹ́ máa dìmú. ojú náà ọmọ mi ńlá àṣírí ìwọ ẹ wá lọ sí òkè kòtò o ti gbọ́ anybody tó bá wà ń bẹ̀ ṣé kí ni máa tẹ̀ sí wọn lára tẹ̀ sí wọn lára jẹ́ kó mọ̀ wípé kí ni ó jura wọn lọ tíkẹ̀ mò ń bọ̀ lórí tiẹ̀ ṣó ti gbọ́ sèrèmbè ọ̀kárí ọmọ mi ńlá wàá gbà yìí sórí wọ má folúkù ni kò lọ ó ti gbọ́ àṣírí. ìrókò ọmọ mi ńlá sórí wọn tiẹ̀ ṣọ̀gbọ́tẹ̀ ni kò lọ ó ti gbọ́ tígẹ̀ mo padà sórí tiẹ̀ rísì ní pé obìnrin ni ẹ mo lè fẹ́ pé pé wọ́n la máa ṣe gbẹ̀yìn sórí wọn tiẹ̀ wàá lọ sí ìtàmàgà ó ti gbọ́ obìnrin bí ọkùnrin ọmọ mi ńláńlá wọn ní dayọ̀ tiẹ̀ lójú funfun wàá ṣeré ẹ ti gbọ́ anybody ẹ tẹ̀ sí wọn lójú tẹ̀tẹ̀tẹ̀ ẹ ti gbọ́ ojú náà òkè kòtò tígẹ̀ ìtàmàgà sèrèmbè má folúkù ìwọ ń kọ Ṣàngó tẹ̀dọ̀ everybody ṣó ti yé yín ní kọ̀ọ̀kan níbo mo ní kó lọ dìmú. òkè kòtò ń tọ́jú mi bàbá. pàgbà yìí tíkẹ̀. Tamaga. orí ẹ pé sèrèmbè. àfolúkù bàbá. ọ̀kàrẹ̀ ìrókò Ṣàngó tẹ̀dọ̀. ó lọ sí Ṣàngó tẹ̀dọ̀ ẹ wá gbọ́ o kọ́kọ́kọ́ là ń rọ́ fadí tí o bàbá ní sọ fún yín pé lẹ́yìn iṣẹ́ yìí gbogbo apáta èèwọ̀ wà ń bẹ o tá bá ti fẹ́ jáde every one of you including me àwọ̀tẹ́lẹ̀ wa abọ́lọ̀ máa yí sódì ẹ ti gbọ́ kí ni mo sọ. àwọ̀tẹ́lẹ̀ wa gbọ́dọ̀ máa yí sódì. kẹ́ máa yí sódì ẹni tí ò bá ti yí sódì ó máa jẹlẹ̀ tán bá ti yín fún un ó lọ nìyẹn o ó ti yé yín ẹ gbọ́ kìlọ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Ajìjàgbara never relent. Ajìjàgbara never relent. Ajìjàgbara never relent. orin yẹn kọ́kì ẹ dìde sókè ẹ̀yàn mọ́. ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ kan ló kan mí nínú tí mo fẹ́ já iṣẹ́ kankan yìí. ó yà náà já mi tán. nǹkan tó fẹ́ sọ yìí sí. mo máa ń reason pé bàbá wa àwọn aláyé ọlọ́rọ̀ tó máa ń gbé nǹkan wá tó máa ń gbé gbẹ̀gbẹ̀ tó máa gbéṣẹ́ fún scorpion kò ní gbá lọ́rùn wọn kò ní gbowó kí ló ṣẹlẹ̀ gangan ṣé ó bí ẹ̀ bó ṣe ń rún pa ẹ lọ ni. àdìmọ́tò tó ń lò látijọ́ tí ọmọ ológun gbé fún wọn òun ni bàbá sì ń lòdì sí kí ló ṣẹlẹ̀ gangan. tí kékeré sọ ọwọ́ bàbá tó mẹ́nu lé yẹn àwọn ẹ̀ ti lọ gbójú lọ fáà gidi gan o get but náà tí ìgò ti pẹ́ mọ́ ọmọ àti pé kí ló tí mo tẹ̀ ń ṣe lọ bìí lọ́wọ́ bàbá gan kan náà. bàbá kí ló bìí náà bàbá báyìí rírọ̀ o mo tójú bàbá wò fọ́ falẹ̀ kó tó àkẹ́ ọkàn n ò ní bèbí kan kó wá wọn wá sílé rárá kí ló ṣẹlẹ̀ gangan. ó yà nù ọ̀gbìn sọ fẹ́ tẹ́lẹ̀ èmi náà ti máa ń wú bẹ́ẹ̀ bọ̀ọ̀tọ̀ bàbá lọ fún àgọ́ bàbá ti ju bàbá yé gidi gan. bàbá òṣèré ta lè pè gbáfẹ́ bá sọ̀rọ̀ bàbá akéré àdúgbò sí bàbá. ó gẹ̀ẹ́tẹ̀ wọ́n rí pé wọ́n gan ọlọ́wọ́ tún bàbá ni ó ṣàrí pé kò gbẹ́nu mi sí bàbá tó á lè o. gẹ́gẹ́ bí mo jẹ́ lọ́wọ́ tún bàbá àti fi yí ẹ̀ tán ìjà ìtìtàn ìmọ̀ àtúntò bàbá bá bàbá sọ̀rọ̀. ẹ ṣé tó yẹ lè ṣe wá mú wá sí inú dágbà báyìí. àwọn èkó mọ̀ kúrò bàbá ojú wọn nílé tí wọn lóko ni mo ṣe kí ni mo ṣe mú ẹ wá sínú ibi ìbáyìí. àmọ́ máyẹn pa ọ fún ẹ oníkan tí mo lè bá bàbá sọ̀rọ̀ ní mi kó bá fẹ́ jẹ́ ilẹ̀ o ṣo gẹ́ẹ̀tì mi wọ́n pé eyín táyà fi fẹ́ mọ ẹ̀ ṣeré lórí ń gé jẹ o àgbẹ̀dọ́ àbá gbé mi jẹ o máa kó wọn bá wọn sọ̀rọ̀ ṣo gẹ́ẹ̀tì mi so nǹkan tó bá jẹ rẹ̀ máa yẹ kí n máa mọ̀ àjá yín tán gbọ́ bóyá nà súwèrè máa fi lọ́wọ́ máa sọ fún ẹ náà. àgbègbè ètò kó síwájú àwọn 2 times 2 yẹ kí èmi náà gbé calculate tó jẹ́ 4.
yẹn àtúwá pẹ́kùnlé wọlé màá gbé wájú jáde òkè ẹ̀jẹ̀. ìrókò so ó tiẹ̀ wà lára ẹ látijọ́ ẹ̀ anyway no go area ní ibẹ̀ yẹn o kò yá ṣe kí ni kò yá ti ibẹ̀ ìrókò. àdúgbò wa ẹ̀rú ṣe ń lọ wá wò. Ìrókò. Bàbá tún wálé bàbá. Ṣé kò sí sọ pé o fẹ́ rí mi? Bàbá bẹ́ẹ̀ ni sà èmi sọ pé mo fẹ́ rí yín. Bàbá ìbéèrè mo fẹ́ béèrè lọ́wọ́ yín mi ní fẹ́ kẹ́ fi ṣe bínú mi ní fẹ́ kẹ́ bínú. Ẹ̀yin náà mọ̀ pé ó di pẹ́ tẹ́lẹ̀ ń kó wa bọ̀ ṣe get me àmọ́ àwọn kankan tó máa ń wú mi lójú jẹ́ kí n sọ pé àti gbójú pé mo ti fẹ́ béèrè lọ́wọ́ yín ti pẹ́ tó wá lé bàbá ẹ̀ má bínú mo rò pé láti gbà láti wà papọ̀ mi ò rí ẹbí yín rí bàbá ìyá àbúrò àbí ẹ̀gbọ́n rí wọ́n sọ pé ẹ̀yin nìkan lẹ máa ń dá wà yàtọ̀ sí àwa yìí náà ẹ tún máa ń rí tó wá lé bàbá ẹ má bínú pé ìbéèrè mi ṣe bákan. Ìrókò. Bá a gbà. Láìkí dáadọ́gì ẹ̀ ojú ọmọ tó náà fi sí ni oyè ẹ̀sìn kò ṣáàṣìwọ̀ nìkan lọmọ tí mò ń kó káàkiri Sìdí ń bá wa ń bẹ Sèrèmbè Tígẹ̀ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ jẹ́ sọ ọkàn fún ẹ ẹni tó bá fẹ́ di ọ̀rọ̀ ló máa ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ ńlá lóbìnrin yìí ok jẹ́ kí n já ẹ̀ tán mo lè má já ẹ̀ pátápátá jẹ́ kí n já ẹ̀ nígbà tí mo wà ní kékeré màlẹ́ mi narrate story kan fún mi sórí bó ṣe ń wò mí Ìrókò mi ò mọ bàbá mi kódà gan bí bàbá mi ti kú ni bí ó ṣì wà ní mi ò mọ̀ gẹ́gẹ́ bí màlẹ́ mi ṣe sọ fún mi wípé ńgbà tí àwọn wà nù yàn nílùú àwọn bàbá tó bí mi lọ́mọ ó wá ṣe àgùnbánirọ̀ yẹn kọ́pà ó ti yẹ ẹsẹ̀ nígbà tó wà bẹ́ẹ̀ kódà pé òun àti ìyá mi ó ṣàmọ̀ sọ́ọ̀sì yẹn náà wọ́n jọ ṣe àṣemáṣe gẹ́gẹ́ bí ọkùnrin àtòbìnrin màlẹ́ mi wà nù yàn màlẹ́ mi ṣe lóyún gbà tó yún ẹ tó ti ga màlẹ́ mi wá pé bàbá mi bí mi pé man ó dà pé òun ti lóyún bàbá mi ò fi mẹ́ni ṣe méjì ó ṣe kí ni ó bá jápa táìmì yẹn wá tún jẹ́ ìgbà tó jẹ́ wípé wọ́n ti parí sáfíìsì wọn ó yẹ ń sìn bó ṣe gbé bọ́ọ̀dì ẹ̀ tó yá dànù yẹn àmọ́ gba tí màlẹ́ mi wá bí mi máa ń béèrè pé mo ṣáà ń fún wọn ní pressure mo fún wọn ní pressure pé ṣé mi ní dábàá bá mi mọ̀ ní ta ni máa bá mi gangan bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ kọ̀ bá mi o ó ti yẹ ń sìn wọ́n ní Chief Williams ó ti yẹ ń sìn wọ́n dárúkọ ẹ̀ fún mi bẹ́ẹ̀ bí yóò ti kú ni o bí yóò yé ni o àwọn agun mọ̀ tí tó fi di wákàtí tí mo wà yìí nǹkan tó ṣẹlẹ̀ ní Ìrókò. That's a touching story. Yeah. Yeah, sorry sir. Ẹ má bínú Okay. kí ló wáyé tó wá jẹ́ pé iṣẹ́ yìí lẹ́wà yàn láàyò. Ìrókò ó jẹ́ wọn tí mo láìkì gan. Bàbá àgbà. Ọlọ́run gan sí tí mo ti sọ wípé mi ò ní sọ anything for anybody bí you anybody. Wo Ìrókò nígbà tí mo wà níbi ọdún 10 kankan ṣẹlẹ̀ èmi àti màlẹ́ mi àti bí àwọn ará àdúgbò ará abúlé à ń lọ sí ìlú kan bá ṣe ń lọ àwà nínú mọ́tò báwọn adigunjalè wọ́n ṣe pàdé wa lọ́nà nìyẹn gbogbo àwọn tó wà nínú mọ́tò yẹn pátá wọ́n waste everybody including màlẹ́ mi wọ́n pa anybody dànù ó sọ pé kí ló kó mi yọ
ó dàbí pé màlẹ́mí ó ti fojú fíwú ẹ̀ lọ́kàn jẹ́ pé àwọn adánilóró làwọn ilé bó ṣe kó aṣọ mo ṣe rántí torí mo wà lọ́dún mẹ́wàá gbà yẹn ó wá kó aṣọ ló kó everything ó dálé mi lórí mọ́lẹ̀ ó ti yẹ ẹ̀ ń sọ fún bẹ́ẹ̀ kí mi bọ́ lọ sọ̀rọ̀ mi bọ́ lọ sọ anything ibẹ̀ ni mo wà ọmọ pé anybody wà mẹ́ gbogbo àwọn tó wà ní mọ́tò wà dáná pàdánù àtìgbà yẹn mo ti sọ wípé mo ti pinnu wípé anybody bí you anybody tó bá jẹ́ òjẹ̀lú olè oníwà burúkú oníwà pálí àwọn tó máa ń dà lóru ẹni bí ẹ tí ń bá ti rí wọn a máa pa wọn dànù ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àbí mo fẹ́ bí ẹnì kankan ìrókò mo ti ever rírí kí n kó yín lọ síbi kan ta ló ń jalè tàbá ló ń dáyàn lọ́nà tàbí a ló ń fọ́ báńkì kí la máa ń ṣe àwọn tí máa rí pé wọ́n wà corrupted àwọn tó jẹ́ ń gbé corruption wà lọ́wọ́ wọn àwọn kọ́ la máa ń waste nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ó ti yẹ ń sìn so bó ṣe jẹ́ nìyẹn ó rí i pé ẹni tí àwọn bó ṣe ń lọ àní báyìí ní báyìí ni mo ti já ìtàn kò sí problem ṣé ti tán. ó ti tán bàbá mi ìbéèrè ọkàn náà. all right ìrókò bàbá tó bá dọ̀la by 2 p.m. ẹ pàdé mi ní normal base wa. all right bàbá. ó ti yẹ makara. àtúráyé bàbá ẹ tètè máa lọ ń tẹ̀. báyìí ọmọ mi. Tẹ́lì kí ló ṣẹlẹ̀ gan ọmọ fún wa látàárọ̀. Àwọn ìgbà ní bàbá ẹ̀rí ti gẹ̀ ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ ti gẹ̀ pẹ̀lú spinal ọmọ ayé ọmọ ayé bàbá. Ìgbà yóò rí kí olè máa mú ẹ̀rí ẹ̀kọ́ bọ́ fìlà rí ẹ̀ àwọn kàná lọ́ngọ́. Ẹ má bínú àlàyé àtúntí ló ti tí ẹyẹ sí ìgbà ẹjẹ máa fọ wà. Ó pọ̀ pa. Àgbàlagbà. Bàbá tiwa. Scorpion. Ilé tí ń pè mí. Láìlá. Èèyàn yìí ni ẹ. Mo ti gbọ́ ìròyìn ọjọ́ ti pẹ́. Bàbá tiwa nìyẹn. Scorpion, another scorpion. He's a catapult. Ilé wa bẹ ti gẹ̀. Mo ti gbọ́ nípa ẹ̀. Inú mi ń dùn. Scorpion. ẹ sọ pé ẹ fẹ́ rí bàbá. aláì kí ló wá bùn ẹ tú mi lẹ̀ ẹ já mi tán. Scorpion. Ẹni tó jó níkà mẹ́sàn-án ká. ìrẹ́wà lè ti ọkùn. ojú náà ṣeré ń bè. ojú náà tígẹ̀. Boss. That should be the case. Ẹ má bínú ẹjọ́ ẹjọ́. ọ̀nà ẹ̀ máa rí àwọn ọmọ mi ni. bàbá kí ló ń bọ̀. Mo fẹ́ kó bá mi ṣiṣẹ́. mo wà pẹ̀lú irú iṣẹ́ wo. Mo fẹ́ lọ bá mi gba dọ́kúmẹ́ntì wa. lọ́wọ́ ta ni àti pé location tó bá wí jẹ́. Ẹnìyẹn lágídí gan. agídí tó máa lò. Tó bá bá mi gba dọ́kúmẹ́ntì, mo máa fẹ́ 2 million naira. ó kéré gan ajíjà agbára làwà kò sí nǹkan tá a lè ṣe. Tó bá kọ̀ tí ò bá gbé lẹ̀. kò lè ná agídí tó máa lò. Scorpion.
fẹ́ bèrè ọ̀kan lọ́wọ́ ẹ jà mí tán dọ́kúmẹ́ǹtì yẹn báwo ló ṣe jẹ́ tó fi jẹ́ kó máa ná gidi ṣé ẹ̀yin ilẹ̀ ní ni abẹ́ni yẹn lónìí ẹ jà mí tán torí pé ẹni tá a bá jọ ń ṣe díù fẹ́ ká máa fi níwọ̀n ra wa. Scorpion èmi kọ́ ni mo lọ. ẹ̀yin kọ́ lẹ́ni. ìyẹn ló ní ṣùgbọ́n tí o bá fún ẹ Scorpion tó bá yẹ kó bá ní kó bá ní. kò lè wọ́ ọ̀pọ̀lọ́ ní tó bá débi ìrùkáfù bàbá kí lẹ fi mí pè náà ká lọ pa inú sẹ bàbá bẹ́ẹ̀ ṣe ń rí mi ò yíṣẹ́ dọ̀tí ayíjàgbára la wa kọ́tà máa ń sọ rèé o tó bá yára ní Scorpion ó burú ká lọ payọ̀ ẹ fẹ́ lọ́wọ́ gbà ẹ fẹ́ gba dọ́kúmẹ́ǹtì ẹ tún ní ká pa àwọn èèyàn bí irú ìtẹ́gbé wáyé tọ́jú pé gbà tí mi ò sí ní good mood ni tinú bí mi lọ́wọ́ èyí jẹ́ ká fara yìí kó n gbà bàbá ẹ ní. mo ní ká dìde ẹ̀bí àmọ̀ṣe mo ní ká dìde. ẹ máa dúpẹ́ pẹ́ bórí mi lé torí pé àwọn gbádùn gbà lọ ẹ gbégbà tí inú ń bí mi ni tí bá ní káwọn ọmọ mi kàn tẹ̀ sí yín lára. àbí ó ṣẹlẹ̀. àlàyé wà kí ló ṣẹlẹ̀ gangan ẹ ká sáré tì káàbọ̀ ya wọn lójú kí ló dé. bàbá ọ̀gá tiwa kí ló dé. ló ṣẹlẹ̀. ẹ jókòó ẹ bá wọlé ẹ jókòó. láàrin 2 seconds gbogbo ẹ̀. ẹ jẹ́ kó wọ olúkiri tó lọ yọ. àmọ́ abojú wọn jẹ́. jókòó ẹ máa ṣàlàyé. tàwálà sọ. aláyé kọ̀ lọ mú un bí mi ṣá. ló ṣẹlẹ̀ bàbá. olóńgbì lòkulò lò ok ó sọ pé ẹnìkan gba dọ́kúmẹ̀ntì wọn. báwo ni ya so pọ́sibú kéèyàn gba dọ́kúmẹ̀ntì wà ní ká tó pa ok mo á gbé dẹ́ mọ̀ mí nà wọ́n sọ pé báwo lọ̀rọ̀ ẹ ṣe jẹ́ pé lọ́n já mi tán ni ẹ pé kíníkan kíníkan nǹkan lòun ní wọ́n ẹ fẹ́ fòlùgbé àbò. aláyẹ káwọ́ mójú òkò kúrò káwọ́. ẹ tó bẹ́ẹ̀ fi yàn kan tí màá nù ó lọ ok yẹn kí n máa mọ̀ nǹkan tí mo ṣe kí n máa fi gbà wọ́n sọ pé òun máa fún mi 2 million naira. wọ́n náà yọ ọgùn imagine now tí màá nù ó lọ ẹjọ́ ṣé kí n máa fi gbà fún mi. ẹ wo mo fẹ́ bí ní ọ ṣé kí o tẹ́ fi mọ̀ mi mo ní kẹ́ lọ jalè mo sọ pé kẹ́ lọ gbé wọn ni mo sọ. no kí ẹ bí mi nù sí àtàgbé mo wà ní good mood tó ń bí ẹ̀kọ́ màá ní kẹ́ ẹ̀ka tó bí ẹ̀kọ́ inú kan bí mi inú bí everybody kó máa lọ inú bí mi. bọ́ọ̀sì àlàyé mo fi sáré àtẹ̀dẹ̀ sí nǹkan kan ní ẹjọ́. máa lọ máa wọlé. iṣu ọkọ̀ mi bọ́ọ̀sì. ẹ máa lọ. bàbá wa ṣì jọ wà. àwọn àdúrà bá jẹ máa kúrò bíi.